rí bá fojú kan òòrùn, yíyọ̀ báyìí ni mò ń yọ. Àríjó báyìí, àríyọ̀ là á rí ọmọ tuntun. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ń wo fídíò mi yìí, ẹ máa wò ó báyìí kẹ́ ẹ máa kọ́mẹ́ǹtì, kẹ́ ẹ máa share, kẹ́ ẹ sì máa like ni. Nítorí pé ní eníre báyìí là ń sọ̀rọ̀ àtàrí. Ire báyìí sì lójú owó ń rí. Sójú ìgbà tí n bá tó máa pọ̀fọ̀ kẹ́ ẹ tó mọ̀ pé ó yẹ kẹ́ ẹ like, kẹ́ ẹ comment, kẹ́ ẹ share ni. Sójú ìgbà tí n bá tó gbé wo jáde wípé ohun táyé fipé lọ gbọ́ ń gbọ́, ohun táyé fipé lọ gbà ń gbà, òun tí kẹ́ bá bẹ̀rẹ̀ sílẹ̀ máa ń sọ ó dà sí odò ìpìlẹ̀ ní kẹ́ ẹ máa bá mi ṣe tí n bá fẹ́ ni. Ẹ fowó ránṣẹ́ sí wa, àbá yín jà. Bàbá ṣe láìfẹ́ ẹ̀ ní fún wa gift, mi ì máa pè yín lẹ́jọ́. So tó wá dákẹ́ wá wo fídíò yìí, kí n wá jókòó, kí n wá ṣe fídíò eléyìí jáde, kẹ́ ẹ wá máa like ìtàn tí wọ́n sọ fún mi láàrin wákàtí kan, tí mo sì wá sójú fíìmù àgbéléwò fún yín, tẹ́ ẹ̀ tó wá appreciate mi. Ẹ jọ̀ọ́ orí ìkúnlẹ̀ mo wà yìí. Wọn ò lógèdè kan tí mo fẹ́ pa fún yín. Mo ti wo Yorùbá fíìmù jù ní, lórí kó máa dàbí ègèdè lójú yín. Ẹ jọ̀ọ́, ẹ bá mi wo fídíò yìí, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi lò sórí profile yín lórí TikTok, lórí YouTube, everywhere kan, lórí Instagram yín, lórí Facebook yín, lórí WhatsApp yín. Ẹ jẹ́ kán wá wò. Líǹkì ẹ̀ ní kẹ́ ẹ gbé lọ síbẹ̀, kẹ́ ẹ jẹ́ kán wá wò nínú YouTube mi. Torí pé kí ni, gbogbo owó tó bá ti ń wo fídíò yìí, gbogbo yín pátápátá lẹ fún oúnjẹ sí mi lẹ́nu, ebi ò sì ní pa yín. Ojú kì í ti ná alẹ́, ojú ò ní tì yín. Ẹ̀rù àbọ̀rọ̀ bọ̀, egun alárí. Ọ̀rẹ́ rẹ̀ ó ní kò rí mi, ó ní kò mọ̀ pé mi ni. Ó ló béèrè mi gan. Ṣé ó bá mọ̀ pé mi ni, ṣó máa béèrè mi? Mo ní mo ti gbọ́. Ó ní kí n sùn gbálájá. Ó bẹ̀rẹ̀ style mi pẹ̀lú mi. Ó ń fọwọ́ ra mi lọ́yàn. Níjọ́ yẹn inú mi sì dùn. Àǹtí Ṣeun, mo dà. Ìgbà tá a ṣe tán, mo lọ. Ìgbà tí mo lọ wẹ̀, mo bọ́ sí kitchen. Mo dáná, mo sóúnjẹ. Ìgbà tí mo ṣe tán, mo wá pè Dámúsì, Dámúsìsì, bí ẹ wá jẹun. Ó ní kí ló ṣe? Sẹ̀mó ni mo rò náà. Sẹ̀mó. Best food mi ni ẹ. Mo ní sẹ̀mó àtọ̀bẹ̀ ẹ̀gúsí. Mo dẹ̀ fi dí sí. Ṣé dé wà nílé ni? Mo lọ ra ni. Just now, yes. Okay. Ó wá ń jẹun. Ó lọ sí dining. Ó sáàbù oúnjẹ. Èmi ò jẹun. Mo fọwọ́ mágùn mo jẹ. Mo fọwọ́ mú àgbọ̀n báyìí, mo wò wọ́n. Ó ní ṣé ìwọ ti jẹun ni? Mi ò pé mi ò like sẹ̀mó. Kí ló wá jẹun? Mo ti mú tíì. Mo ní bọ̀ tí wàá tẹ̀ ẹ̀ ń jẹ oúnjẹ yìí. Kí ló dé tí ẹ bẹ̀rù pé kí n má poison yín? The other day yẹn ṣáà ni mo fẹ́ poison yín. Ó ní torí pé nǹkan tí mo ní kó wá tọ́wò, o ò tí ì tọ́wò. O lè fẹ́ràn bí mo fẹ́ ṣe ẹ́ nìkan. Ó ní tí o ti tọ́wò yìí, ìwọ gan ò ní fẹ́ kí n kú. Mo bá rẹ́rìn. Kò tẹ̀ sí kún ọ̀kan lójú yín. O ò fẹ́ kí n kú. O ò fẹ́ kí n kú mọ́. Tí ẹ dúró, báwo ló ṣe ń feel? Wọ́n ní báwo ni ẹ ń feel bí ti báwo? Ẹ̀yin àgbàyà burúkú yìí. Ẹ jẹ́ kí wọ́n dá yín mọ̀ pé kíni kan. Ṣé o fẹ́ sọ fún wọn ni? Mo lè sọ fún wọn bó ṣé wọn pé ọmọ ìyá blood is thicker, blood wọn is thicker. Ìwọ ni blood mi ní ìsìn. Ọkọ ẹ ní water ní ìsìn. Are you sure? Ọmọ ìwọ náà dùn o. Dúró sí pé dámi ò kí ń bẹ́ẹ̀ ṣeré ni. Bó ṣe ń ṣe. Mo dá yín òótọ́ pé noodles ni wọ́n. Tó má ti bọ̀. Wọ́n bí portable. 1 minute noodles. Ẹ̀rí portable tó sọ pé Àṣàbí sọ pé 1 minute noodles lòun. 1 minute noodles ni wọ́n bí portable jọ. Bó ṣe o enjoy mi. Ẹ wo. Oríkì yín. Ó yẹ kán burúkú yín kó lóríkì yín. Ó yẹ kán fún yín lóríkì mi. Oríkì wo la fẹ́ fún mi? Ṣé like Àkànní? Àbí èwo lẹ fẹ́? Àkànní yẹn náà dà. Bọ̀ mo lóríkì tẹ́tẹ̀lẹ̀. Kí lóríkì yín? Má worry. Àkànní tó fún mi yẹn náà dà. Ẹkùn ní and try. Abájọ ń tàkùrọ̀sọ. Bàbá ni. Mo ní ṣé kò kí n rẹ ẹ̀yin ni? Wọ́n ní kò kí n rẹ àwọn. Kò kí n rẹ àwọn. Kí lẹ wá máa ń lò? Kí lẹ lò? Abẹ́tí ra àgbọ́lọ́wọ́ Olúwa ṣe wọn rárá o. Àwọn òkè inú kankan naturally lọ́lọ́run fún àwọn. Àwọn ní powder, jẹ̀jì powder táwọn máa ń lò.
lẹ́yìn yẹn àwọn ò kí ń lo anything naturally Ọlọ́run bá fáwọn. Ẹ wo ọkọ mi máa ti dé nísìnyí o tí wọ́n bá sọ pé àwọn ń bọ̀ nísìnyí mi ò fẹ́ kó dé nísìnyí o èmi ṣe enjoy nǹkan tèmi jẹ lọ́wọ́ o really ẹ wo bó ṣe enjoy okay no problem ifun tó bá dé gan sẹ́gun you can go out èmi ẹ̀ka máa lọ ta o tá bá lọ ta máa tẹ káwa o káwa bíi ti bá o báwo ṣe lè káwa báwo ṣe máa káwa anybody lè káwa náà ìyàwó ẹ̀gbọ́n mi ní òṣèlú bá mi fẹ́ máa di ẹ̀ mú níta àmàjọ afẹ́lẹ́ ra nǹkan ni before you know àjẹmọ́ lọ ṣe short rest níbi tó jìnnà are you sure yes ọba fọ́ gbé mi lẹ́kẹ̀ẹ́ I promise you promise me you won't betray me I promise you I won't betray you ṣé ká mú lẹ́nu bùdá Moses a ṣe máa mú lẹ̀ ìyàwó ẹ̀gbọ́n yìí ni mo jẹ́ ká máa ṣe kí ni tó má gbá mi láyè mo lè pa ẹ̀gbọ́n mi nítorí tiẹ̀ ó mọ bí mo ṣe enjoy ní ètò ni I love you so much okay ẹ má pa wọn ẹ má pọkọ mi o tí tẹ bá pa ṣé màá lè máa rí fẹ́ ni tí bá pa mọ́mí yóò believe nínú òpó ṣoṣo mọ́mí yóò believe nínú àwọn nǹkan bẹ́ẹ̀ so ẹ má pọkọ mi ojú tó lọ lóhùn mo ṣe don't worry I promise you I'll be giving it to you even tí n bá lóyún tí ẹ bá mind we still be doing it tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tó bá lóyún èmi ni màmá gbọ́bẹ̀ jù. wọ́n ṣe tẹ̀tẹ̀lẹ̀ òṣè wọn fi kí nísìn ká ní gbígbà yín nísìn báyìí ẹ̀gbọ́n mi gá ti máa fúnra pé bí àwòtọ́ nìkan tó ń sọ máa sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ mọ́ ok bá jẹun bá tó jẹun ló bá jáde everyday tó bá ti sọkọ mi a máa lọ tilẹ̀ a máa ti géètì àti máa tilẹ̀kùn iwájú ta yàrá ẹ̀ ló máa sùn ọkọ mi ní kí tiẹ̀ lọ́wọ́ so yàrá tiẹ̀ gan ó máa ti yàrá mi gan tó ti ń bẹ́ẹ̀ ó máa ti yàrá tiẹ̀ tílẹ̀ bá ti sùn máa pọkọ mi àwọn màmú tó wà bíkọ́ ìgbà mi ọkọ mi máa ń bọ́ lálẹ́ máa pè é ló babe níbo ló wà tó bá lóun wà ní ibi iṣẹ́ kí ló wá ṣe àti ní gbogbo sí fídíò máa rí pé ibi iṣẹ́ ló wà so ti yé ń bẹ́ẹ̀ kí ìtajà máa yọ kó lẹ́yìn ilẹ̀kùn ènìyàn kí kó lẹ́yìn ilẹ̀kùn mo máa fi kíìsì so ti ìgbà tó yá àṣẹṣe nìyẹn ó wá di ọjọ́ kan ilẹ̀ ti ṣú àti tilẹ̀kùn ilẹ̀kùn géètì wa àti ti àkíndó padlock sẹ́yìn ẹ̀ ó ní kí ìta máa fi ń tì mo ti tilẹ̀kùn ilé mo ti lọ sùn bá Moses yàrá ẹ̀ ni mo sùn sí ìgbà tí mo sùn síbẹ̀ nọ́mà bí ọkọ àtìyàwó àti enjoy ara wa àjíṣe mi mú nǹkan tí mo fẹ́ lọ mú ní sitting room bí mo ṣe jáde ní nǹkan tó máa tètè sùn ní nǹkan bí 8 àti sùn sitting room ní nǹkan bí àbí 10 kan ní bẹ́ẹ̀ àṣetán ni ó bẹ́ẹ̀ àjọ ṣetán ń tàjẹ́ ṣe ó gbé mi sí ẹ̀gbẹ́ ògiri ni ṣe mọ́ mi tí bímọ ẹ mi sọ fún yín Moses ní agbára ó gbé mi sí ẹ̀gbẹ́ ògiri ni so mo di ògiri mo fẹ̀yìn mi sóògì ẹ̀gbẹ́ ògiri so ó gbé mi mọ́ra báyìí ló wá ṣe pàpà ló ṣe fún mi nígbà tó jẹ́ ṣe fún mi yẹn ó kàn mí lọ́rùn nígbà tó ṣe yẹn tán náà ẹ̀gbẹ́ ògiri tán ó tún wá dáyà mi kulẹ̀ lọ́bẹ̀ sí fún mi lálájá lẹ́yìn alájá yẹn wá ṣọ́ọ̀kì mi tó jẹ́ stẹ́yìn pé mo bẹ̀rẹ̀ sí ń wá omi káàkiri mi tí mò ń wá kiri wọ́tà ó ṣàbà mi ṣe mo wá dìde pé fẹ́ lọ mú mi nínú fíríjì o kíṣìn ni mo wọ̀ lọ mo fẹ́ jáde báyìí sí kíṣìn ni mo rọ́kọ mi mo gbé kí yẹn dání mo kàn ní bébì ìgbà wo lẹ dé ó lóun ẹ̀ṣẹ̀ ń bọ̀ ní sinú ni bá ní kí ló ṣẹlẹ̀ mo ní mo lọ bomi ní kíṣìn ó ní òkè báàgì lẹ́yìn mo ṣáà sọ̀rọ̀ sókè so that mo sì ṣàlè gbọ́ pé ọkọ mi ti dé o ọkọ mi ti sọ pé kí ló tó ń pariwo báyìí tó fẹ́ jí Moses tó ti sùn ni nùnà tí mò ń pariwo ni mò ń pòun mi lọ sókè àti ṣeun bá ní Ọlọ́run ṣe o ká ní wípé mi ò wá sí kíchìn wàá bu omi ogun máa wọ̀lú wàhálà máa ṣẹlẹ̀